gbajúmọ̀ ṣọ́ọ̀ṣì nì tó wà ní ìpínlẹ̀ Èkó tí olú ilé ìjọsìn wọn wà lágbègbè Ìjẹ̀ṣà-Tẹ̀dó ìyún lọ́nà Ìtìrẹ́ mọ́ ọ̀nà Mushin ní ìpínlẹ̀ Èkó ìyún Lord Chosen Charismatic Church wọ́n mà ti sọ̀rọ̀ lórí yẹ̀yẹ́ àti àbùkù táwọn èèyàn tí wọ́n fi wọ́n ṣe lórí ẹ̀rọ ayélujára ní ẹnu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n sì ti jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ àwọn fídíò tí àwọn èèyàn tí wọ́n ń gbé sórí ẹ̀rọ ayélujára èyí tán fi ń ṣẹlẹ́yà tán fi ń tàbùkù àwọn ìlú jẹ́ èyí tí kò jẹ́ òtítọ́ tó sì jẹ́ pé àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára tí wọ́n ń pè ní blogger tí wọ́n ní àwọn ni wọ́n ń gé fídíò náà láti fi àwọn ṣe ẹlẹ́yà. ẹ rántí pé láti nǹkan bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ní àwọn fídíò kan ló ti ń gba orí ẹ̀rọ ayélujára níbi tí àwọn ọmọ ìjọ Lord Chosen tí wọ́n ti ń ṣe ìjẹ́rìí níbi tí ọ̀kan tinú wọn ti sọ pé òun pàdé àwọn adigunjalè òun sì gba ìbọn lọ́wọ́ wọn ìyẹn obìnrin tó lóun gbàbọn lọ́wọ́ wọn tóun sì lé wọn lọ. ìmí nǹkan tiẹ̀ tún ṣe ìjẹ́rìí tó ní òun rí kìnìún tí ó gbé òun lọ sókè bí ìgbà tí ẹropílẹ́ẹ̀nì bá gbé èèyàn èyí tó jẹ́ kí àwọn èèyàn kan máa fi wọ́n ṣe ẹlẹ́yà kan sì máa fi wọ́n ṣe yẹ̀yẹ́. kódà àṣà tí wọ́n tó ń dá lórí ẹ̀rọ ayélujára ó ní àṣà tí àwọn ọmọ ìjọ náà tó máa ń dá èyí tí wọ́n fi máa ń ṣe ìjẹ́rìí wọn tí wọ́n yóò máa sọ pé I'm chosen I'm chosen ó ní àwọn èèyàn láti fi wọ́n ṣe yẹ̀yẹ́ àti ẹlẹ́yà gidigidi lórí ẹ̀rọ ayélujára lásìkò yìí. ṣùgbọ́n nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípasẹ̀ agbẹnusọ ọjọ́ wọn Pastor Chidi Lois wọ́n mà ní kí àwọn èèyàn kan má ṣe dá àwọn tó ń gbé àwọn ìjẹ́rìí náà kiri orí ẹ̀rọ ayélujára. wọ́n ní àwọn oníròyìn orí ẹ̀rọ ayélujára tó ń pè ní blogger wọ́n láwọn ló ń ṣe jìbìtì àwọn ni wọ́n sì ń da nǹkan rú nítorí pé ẹnikẹ́ni tó bá fẹ́ gbọ́ ìjẹ́rìí tí àwọn ń ṣe nínú ìjọ àwọn kí wọ́n wá sí ṣọ́ọ̀ṣì àwọn àbí lórí ẹ̀rọ ayélujára wọn. wọ́n ní àwọn ìjẹ́rìí tán fi ń ṣe ẹlẹ́yà pàápàá ti ẹni tó ní òun gba ìbọn AK-47 lọ́wọ́ àwọn adigunjalè ó ní inú ojú àlá lóhùn tí láàlá náà tí kì í ṣe ojú ayé tí wọ́n sì ní àwọn tó fẹ́ máa ṣe ẹlẹ́yà àwọn tó fẹ́ máa fọ àwọn ṣẹ̀sín àwọn ló wà lẹ́yìn àwọn fídíò tí wọ́n ń gbé káàkiri orí ẹ̀rọ ayélujára náà.